Ẹ kú dédé àsìkò yìí, ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Níbi tá a ti máa ń mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti àwọn onírúurú ìwà láabi míì. Ẹ gbá pèrè kẹfì tẹ́, Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n dódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ máa múròyìn náà kà wá fún yín lóníkùnkùndùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tanáwádìí pásítọ̀ kan báyìí eléyìí tó fi ọ̀bẹ tó fi gún ìyàwó rẹ̀ sí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra àti ìjọba ìpínlẹ̀ Anambra pátọ́wọ́ iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn ọmọnìyàn nípínlẹ̀ ọ̀hún. Òun náà ni wọ́n ti fi kélé òfin wọ́n fi gbé arákùnrin kan eléyìí tí ó jẹ́ ọkọ fún arábìnrin Ogechukwu Okafor. Wọ́n ní ọkùnrin èèyàn náà ló jẹ́ pásítọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Elijah. Wọ́n pe orúkọ arákùnrin náà tó gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun ló ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún yìí, eléyìí tí ó sì mú kí ọmọkùnrin ọ̀hún kó lọ parọ́ fún àwọn mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún wípé ńṣe ni arábìnrin náà ló jábọ́ láti ilé alájà méjì níbi tí wọ́n ń gbé wọn ni ló sì gbé òkú rẹ̀ ló gbé lọ sí ilé ìgbókùpamọ́sí fúnra rẹ̀. Wọ́n ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn tí àwọn mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún tí wọ́n ní kí àwọn ó lọ wo ọmọ àwọn o ní ilé ìgbókùpamọ́sí ibi tó gbé sí. Wọ́n ní ọgbẹ́ tí wọ́n rí lára rẹ̀ yìí òun náà ló mọ̀ fi hàn wípé ńṣe ni ó gún arábìnrin náà ló gún ní ọ̀bẹ tó sì dá àwùjọ àpáyànnìyàn náà sí ara rẹ̀. Wọ́n ní ilé gan ló mú kí àwọn mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún kí wọ́n mú tọ iléeṣẹ́ ọlọ́pàá lọ kán sì fi ọwọ́ ìjọba bọ ọ̀rọ̀ náà. Wọ́n ní bí wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ ọ̀hún nù kó tó di pé wọ́n fi kélé òfin gbé ọ̀gbẹ́ni Elijah tó jẹ́ ọkọ fún arábìnrin ọ̀hún. Ètí ń bẹ ní àkóló ọlọ́pàá báyìí nígbà tí wọ́n sì ń ṣe ìwádìí lọ́rí kíniwín ní orí ọ̀rọ̀ náà. Ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Anambra. Ọkọ tó jẹ́ pásítọ̀ ó gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ ní bó ti fi ọ̀bẹ gún un. Ìròyìn eléyìí ló lákàkì láti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi àyálé kan bó ṣe jí ọmọ àwọn àyálé méjì míì gbé lọ ní Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní arábìnrin náà òun ló mọ̀ díbọ́n bíi pé òun wá yálé gbé ní ilé face my face òkè lè ti ń bẹ ní agbègbè àdúgbò Ìgàndò nílùú Iléṣà gangan. Wọ́n ní ẹnìkan tó fẹ́ kókó nínú yàrá tí arábìnrin yìí tó fẹ́ gbà. Wọ́n ní ẹni ọ̀hún òun náà ni arábìnrin náà ló sanwó fún un tó sì lọ fún bàbá onílé ọ̀hún ló lọ fún ní owó wípé ọgbà tí ẹni tí ń gbé yàrá ọ̀hún bá ti kú ò wípé òun ó kó wọlé. Nígbà tó sì di ìgbà tí ẹni tó ń gbénu yàrá náà tí ó kókó ń bẹ̀, arábìnrin náà ló mọ̀ díbọ́n bíi pé òun fẹ́ wá tún inú yàrá ọ̀hún ṣe kó tó di pé yóò kó wọbẹ̀. Wọ́n ní ọjọ́ náà ló jẹ́ ọjọ́ Sátidé nígbà tí àwọn ìyá ọmọ ilé tí wọ́n jí gbé tí kan jẹ́ ọmọ ọdún méjì tí kan jẹ́ ọmọ ọdún mẹ́rin nígbà tí wọ́n mọ̀ fi ohùn léde wọ́n sọ di mímọ̀ wípé ńṣe ni àwọn ń fọṣọ lẹ́ẹ̀kùlé ní ẹjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Wọ́n sì ní arábìnrin yìí ó náà ló díbọ́n bíi olóyún. Nígbà tí ó sì ṣetán wọ́n ní ó ti rẹ̀ ń wo ló jókòó sí iwájú ìta títí tó bí wákàtí bíi mélòó kan. Ní lẹ́yìn wákàtí mẹ́ta ó náà ló wọnú yàrá rẹ̀ padà. Wọ́n ní nígbà náà ni àwọn ọmọ àwọn tó jẹ́ pé gbogbo wọn ń ṣeré papọ̀ náà ni wọ́n wọlé pẹ̀lú arábìnrin yìí tí wọ́n lọ ń bá ṣeré nínú yàrá ilé tó ẹ̀ṣẹ̀ gbà níbi tó wà yìí. Wọ́n ní kò àìpẹ́ rẹ̀ òun náà ni ẹnìkan mọ̀ kẹ́fín wípé arábìnrin náà ló mú àwọn ọmọ méjèèjì yìí ọmọ ọdún méjì kan àti ọmọ ọdún mẹ́rin kan tí wọn ò tí fi ọkàn léde báyìí. Òun náà ni wọ́n rí arábìnrin náà tí ń mú wọn lọ tí wọ́n sì bi léèrè pé ńbo ló ń kó àwọn ọmọ yìí lọ. Ó ní ṣe ni òun fẹ́ lọ ra nǹkan fún wọn. Wọ́n ní àfi bí ó ti di pé láì jẹ́ kí àwọn ìyá ọmọ náà mọ̀ ó ti di pé ó kó àwọn méjèèjì ọ̀hún tó kó wọn gun ọ̀kadà tó sì di pé ọ̀kadà náà ó gbé wọn lọ. Nígbà tí wọ́n máa ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ọlọ́kadà tó gbé olóyè ẹni tí wọ́n mọ̀ ní agbègbè ọ̀hún, ṣùgbọ́n òun ní nígbà tí òun gbé débi tí ó ní òun ń lọ òun tún já wọn fún ọlọ́kadà míì tí èyí ó sì ti gbé wọn lọ. Wọ́n ti wá tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bọ ọ̀rọ̀ náà báyìí. Wọ́n tún lọ fi tọ àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
jẹ́ tó jẹ́ alukoro fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun adékúnlé ọmọyẹlé tó jẹ́ ọ̀gá yán fún àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ báyìí o ó ní lágbára ọlọ́run wọ́n wá àwọn ọmọ náà ní àwárí tóbìnrin wá nǹkan ọbẹ̀. Eléyìí láti ìpínlẹ̀ èkó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ló ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọmọkùnrin kan eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún tí wọ́n forúkọ léde adéolú olúbádé òun náà ni wọ́n pe orúkọ ọmọdékùnrin ọ̀hún tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún wọ́n ní ńṣe ni wọ́n déédé rí òkú rẹ̀ nínú kòtò kan ní agbègbè Jesus Assembly tí ń bẹ ní ọmọgùà ní èjìgbò nípínlẹ̀ èkó wọ́n ní ẹnìkan náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún tó sì lọ gbẹ́lẹ̀ bíríkótó tó lọ bo ọmọ náà wọ́n bẹ̀ tó sin síbẹ̀ o nígbà tí wọ́n wá iléeṣẹ́ ọlọ́pàá ṣèwádìí síwájú sí wọ́n rí pé wọ́n fi kélé òfin gbé ọmọkùnrin kan tó jẹ́ ẹni 30 ọdún látàrí eléyìí tí wọ́n ní ó lọ́wọ́ nínú ikú tó pa ọmọdékùnrin ọ̀hún ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ èkó Benjamin Hundeyin ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ báyìí ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní láàrin aago 4 sí aago 7 ní ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án tí a wà yìí wọ́n ní ọmọkùnrin ẹni 30 ọdún ọ̀hún ó ní wọ́n fi kélé òfin gbé báyìí látàrí pé ó ní ṣe pẹ̀lú ikú tó pa ọmọ náà ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó gbẹ́lẹ̀ ó sì lọ bò mọ́bẹ̀ láì jẹ́ kí ẹnìkankan ó mọ̀. Àwọn ìròyìn àkíkà wọn kò ní jù báyìí lọ fún ti tàkókò yẹ tí darapọ̀ mọ́ afọ́kọ̀tàn ìlú náà ní tó bá di ìgbà míì Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.